látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn látinú ìwé ìròyìn ló dé sí ojú ìwòran yín látinú ìwé ìròyìn. àkójúmọ́ tó túnmọ̀ wà láàárọ̀ òní láti orí ìkànnì iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV náà lẹ́wà tẹ́tí ń wò wá káàkiri àgbàlá yá kí n pẹ́ kú dédé àsìkò táwa yìí. Ẹ káàbọ̀ sórí ìkókó oníwèé ìròyìn tí a mú wá lẹ́ni ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2026 Kásùmù Ìṣọ̀lá lórúkọ tèmi o. Báwọn ìwé ìròyìn wọn náà ti gbé múlẹ́mú láàárọ̀ òní tí wọ́n ṣe wá ní kàmíkàmí yóò jẹ́ káka díẹ̀ lára tí àwọn ìwé ìròyìn wọn tí wọ́n kọ lónìí. Opinion Priel tọmọ látọjú lọ́kọ́kọ́ wọ̀ nínú ojú ìwé ìròyìn wa láàárọ̀ òní níbi tó ti sọ di mímọ̀ nípa ìgbésẹ̀ alága ìjọba ìbílẹ̀ tuntun ti ìlú Kétu eléyìí tí ó ń sáré pé kí ohun tó jẹ mọ́rọ̀ ìlera kó túbọ̀ lè tẹ̀síwájú bó ti tọ́ àti bó ti yẹ. Ara àwọn nǹkan tí ó mú gbọ́ nínú kété ìgbà tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣe rẹ̀ ní pẹrẹwu lórí àga ìṣàkóso ti ìjọba ìbílẹ̀ ti ìlú Kétu. Arábìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ alága ìjọba ìbílẹ̀ Títílọlá Angelique Adéyínká òun náà ni ó sọ eléyìí di mímọ̀ nínú ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Opinion Priel láàárọ̀ òní. Gbogbo àwọn tí ń ṣe TikTok bẹ́ẹ̀ yẹn bá ṣerú ẹ̀ ní orílẹ̀-èdè wa Benin bí yìí tó jẹ́ pé ó kàn tiẹ̀ fi ń ṣe pé lòun tó báyìí ìlú tó lófin ní orílẹ̀-èdè Benin. Àwọn tí wọ́n ṣe TikTok kan rèé o tí ó ti ń káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú ilé ẹjọ́ báyìí látàrí pé ó ń ṣe TikTok yẹ lórí tó jẹmọ́ ti ìbálòpọ̀ ló tún gbé sórí ayélujára. Ǹjẹ́ eléyìí tí ó ṣẹlẹ̀ yìí ilé ẹjọ́ ti sọ pé káwọn ọlọ́pàá ò dáwọ́ tẹ̀ ó sì ti ń ká bòròbòrò bí àjẹ́ tó jẹ́ pé ọbọ̀ níwájú àwọn tí wọ́n jẹ́ elétò ìgbẹ́jọ́. Onírúurú ẹgbẹ́ tí wọ́n ń darapọ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fira wọn hàn báyìí o ti tó bí ẹgbẹ́ tí òǹkà rẹ̀ tó bí 103 ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti ṣetán wípé wàdáyìn ní kó gorí àga ìṣàkóso lórílẹ̀‐èdè Benin bí ọmọ jẹ́ ààrẹ wa ní kòpẹ́kòpẹ́ gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí ìwé ìròyìn Opinion Priel tó kọ láàárọ̀ yìí ló fẹ́lẹ̀ yìí ló sọ di mímọ̀. Lórílẹ̀‐èdè Iran tí ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ láàrin ọjọ́ méjì 100 ènìyàn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra tó dàgbòde fáyé kó dìbò ṣe. Ẹ jẹ́ lọ sínú ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní Matin Libre mo sọ̀kalẹ̀ sínú ìwé ìròyìn Matin Libre tí kọ́ gàdàgbà wípé àwọn ọmọ tí wọ́n ń tẹ̀ka gbowó tí wọ́n ṣe yahoo ní orílẹ̀-èdè Benin bí ìbádá kí wọ́n lè jáwọ́ torí pé àìjáwọ́ wọn ní bí Oníkòyí ò bá ti sinmi ogun bẹ́ẹ̀ náà ni àrò ní òní gbélé o Oníkòyí pàápàá kò ní sinmi ogun láti lọ́rọ̀ wọn náà dà báyìí o nínú ìwé ìròyìn Matin Libre láàárọ̀ yìí wọ́n sọ pé dídáwọ́ tẹ̀ wọ́n eléyìí tí wọ́n ń dáwọ́ tẹ̀ wọ́n yìí ó ti tó káwọn ọmọ yìí kí wọ́n so àgbéjọmọ́wọ́ nípa ìwà èyí tí wọ́n ń wù lórí ayélujára tí wọ́n sọ pé àwọn ṣe yahoo ǹjẹ́ eléyìí ló gbójú ìwé ìròyìn náà kan láàárọ̀ òní. Ìwé ìròyìn lérú tí ẹ sọ wípé àwọn tí wọ́n fẹ́ dìtẹ̀ gba ìjọba ní ọjọ́ keje oṣù kejìlá ọdún 2025 tí ó kọjá ìyẹn di ọdún tí ó kọjá ní kòpẹ́kòpẹ́ yìí ìjọba àpapọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Benin bí wọ́n ti fi síta báyìí o pé 20 mílíọ̀nù làwọn fún ẹnikẹ́ni tí ó bá rí aṣíwájú wọn tí wọ́n ń pè ní Pascal Tegri pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n fẹ́ fi ipá gba ìjọba lọ́wọ́ ìjọba rẹ̀ Patrice Talon kí ọ̀rọ̀ wọn tó di ntí wọ́n fi orí ṣẹ́pọ́n. Nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n sọ di mímọ̀ ní wípé kí wọ́n gbìyànjú láti ṣe àwárí wọn lérù tí èlò kọ́ láàárọ̀ òní. Ìwé ìròyìn lẹ́yìn Benin ló kọ eléyìí pé nínú ọ̀rọ̀ tó jẹmọ́ sí ọ̀rọ̀ àṣà ní apá ìlú kan tí wọ́n ń pè ní Tukuntu náà arákùnrin kan rèé o tí wọ́n pè ní Dr. Desire Yaso wọ́n ní ó gbé ìgbésẹ̀ o láti ṣe àgbékalẹ̀ ayẹyẹ ọdún kan tí wọ́n pè ti ọdún yìí ní ọdún ìlú yẹn tí ó mú ọ̀rọ̀ àṣà dání ní ìjọba ìbílẹ̀ ti ìlú Tukuntu náà yìí wọ́n ní ṣe ni wọ́n yọ sókè téńté látàrí bí ọdún ọ̀hún bó ṣe dùn tí gbọ́ngbọ́n tí ó kàn sí i. Ìwé ìròyìn lẹ́yìn Benin ní ó kọ láàárọ̀ òní àjọ akẹ́sìpẹ̀tẹ̀ pèrò láti ṣe àgbékalẹ̀ ètò ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn oníròyìn lórílẹ̀‐èdè Benin bí pẹ̀lú àwọn ìròyìn tí ó mọ̀ gbé jáde lásìkò tí ètò ìdìbò bá ń lọ ní orílẹ̀‐èdè náà. Àjọ HAC ló sọ eléyìí di mímọ̀ nínú àlàyé ọ̀rọ̀ tí wọ́n fi léde nínú ìwé ìròyìn yìí. Determination Info tí wòlíì Eli Prophet náà ni ó ti sọ eléyìí di mímọ̀ o pé àpapọ̀ ẹgbẹ́ NESWAT ìyẹn ẹgbẹ́ alásàlátù tí wọ́n ń pè NESWAT ìlú Ìpòbẹ́ ni wọ́n yàn láàyò láti ṣe ayẹyẹ ọdún wọn èyí tí ó wáyé ìyẹn níbi tí wọ́n ti ṣe wá sí ìta gbangba jẹ́ níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mùsùlùmí ti lórí ọ̀fẹ́ láti wà níkàlẹ̀ lára àwọn tó wà níkàlẹ̀ náà ni òǹdíje du ipò fún ilé ìgbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ rí tó jẹ́ olórí ọ̀dọ́ ìlú Ìpòbẹ́ arákùnrin Ìwúyẹ̀ Bienvenue tóun náà kópa nínú ètò náà tí ó wáyé. Àwọn ọba lọ ṣe ẹlẹ́mbẹ̀hún sí màmá wa Abel Apasonu tí ń ṣe ọ̀kan pàtàkì nínú ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè wa Benin èyí tí ó jẹ ní ìlú Ìpòbẹ́ kábíyèsí ọba Elésìkàmí Adégbọlá wà lára àwọn ọba tí ó lọ ṣe ẹlẹ́mbẹ̀hún sí wọn. Ọba Onísàbà ti ìlú Ìsàbà ẹni tí ń ṣe kábíyèsí ọba Oní Ògùbà ti ìlú Ògùbà pẹ̀lú bàbá wa Ẹ̀ṣọ́màtìrẹ ìyẹn olóyè Ọ̀túnba ìpínlẹ̀ Plateau ni ó wà lára àwọn tí ó lọ ṣe ní màmá kẹ́pẹ́ sí àwọn tí wọ́n jẹ́ ara ilé ìdílé Òjó lápapọ̀.
alájẹ ìgboro kẹrẹ ó Zemijan tí wọ́n fún ní ọdún 10 pé kó lọ lò lọ́wọ́ ẹ̀wọ̀n látàrí pé ó bá ọmọ ọdún 12 ní àṣepọ̀ determination info olùkọ́ láàárọ̀ yìí ó lórí pé bí ọ̀rọ̀ náà ṣe di iṣu àtayàyàn láàrin iléeṣẹ́ tí wọ́n yí tó jẹmọ́ ti ọ̀rọ̀ ètò ìgbẹ́jọ́ àwọn tí ó ń da ìlú rú àbí àwọn tí ó ń ṣe owó ìlú mákùmákù àbí àwọn tí ó ń rí sí ìwà gbésùmọ̀mí. wọ́n ní wọ́n ti fún ní ọdún 10 báyìí yóò pé yóò lò lọ́gbà ẹ̀wọ̀n kó tó di pé yóò padà rí àwọn ará ilé ẹ̀. ìwé ìròyìn tí wọ́n porúkọ ẹ̀ ní ìwé ìròyìn eléyìí tí í ṣe Le Focus náà ló ti kọ tiẹ̀ báyìí o pé Haruna Lawani ọ̀kan pàtàkì nínú àwọn tó yẹ pé ó ṣetán o láti polongo ìbò fún Wàdáyìn kí ó lè bá gorí àga ìṣàkóso. wọ́n ní nínú ètè àwọn èèyàn tí ó sọ pé Wàdáyìn tàlátà la fẹ́ lórí àga ọ̀hún kí ó máa darí orílẹ̀-èdè yìí. wọ́n ní Haruna tí ó ń ṣe ọmọ bíbí ìlú Ìsàkété ó jẹ́ kan nínú àwọn tí wọ́n ń ṣètò náà kí nǹkan lè bá mẹ́sẹ̀ débi tí ó yẹ kí ó mọyán lórí bí ó ti tọ́ àti bó ti yẹ. Dábàrú tó wà lọ́wọ́ mi láàárọ̀ nínú ẹ̀kọ́ tiẹ̀ náà o èyí pé ààrẹ orílẹ̀-èdè Senegal lẹ́tẹ́lẹ̀ rí ni a ti gbọ́ pé òun náà ti ń sáré báyìí o láti jẹ akọ̀wé àgbà fún àwọn àjọ Nations Union ní orílẹ̀-èdè ibi tí ó ti wà. wọ́n ní Macky Sall náà pẹ̀lú ó ní òun ṣetán o láti jẹ akọ̀wé àgbà kí wọ́n mọ̀ òun gẹ́gẹ́ bí akọ̀wé àgbà èyí tí yóò máa kọ̀wé fún àjọ Nations Union ní orílẹ̀-èdè àgbáńláyé. bákan náà kí a fi eléyìí ká máa fi kásẹ̀ ìròyìn wa ti àsìkò ìdílẹ̀ kí a sọ pé agbẹnusọ ààrẹ mọ̀ ti jáde sọ̀rọ̀ síta o nínú ìwé ìròyìn kan tí ó porúkọ ẹ̀ ní L'Indépendant lọ́rọ̀ náà ti ṣe bẹ́ẹ̀ tí ó ti búrẹ́kẹ́ láàárọ̀ òní. Wilfred Leandro Wongbeji ló sọ ní mọ̀ pé nínú ìkọlù tó wáyé ní ọjọ́ 7 oṣù 12 ọdún tí ó kọjá ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń gbé epo yìí ẹnu pé ìjọba orílẹ̀-èdè yìí pé ó ní gbólóhùn ọ̀rọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn tó fi ipá gba ìjọba láwọn ilẹ̀ kan àbí èkejì ní orílẹ̀-èdè èyí tí ó múnégbélé pẹ̀lú orílẹ̀-èdè wa Benin pé bóyá wọ́n bá wọn sọ̀rọ̀ kí wọ́n tó fi àwọn nǹkan kan sílẹ̀ fún wọn. wọ́n ní eléyìí ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ o wọ́n sọ di mímọ̀ pé irọ́ pátápátá gbà òun náà ni agbẹnusọ ààrẹ tí ó fi wá léde pé irọ́ ni àwọn ènìyàn ń pa ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ ìjọba rẹ̀ Patrice Talon kò bẹ ẹnìkan o. káfílẹ̀ ìkásẹ̀ ìròyìn wa ti àsìkò ìnílẹ̀ lórí Ọ̀sọ́lọ́ TV ká sọ fún yín pé ohun tó jẹ mọ́ràn pé kéèyàn gbìyànjú láti lè ṣe àkójọpọ̀ lórí àwọn ibi tó jẹ mọ́ ibùdó àṣà ní orílẹ̀-èdè wa ní Benin bí lápapọ̀ ìjọba àpapọ̀ ti gbé àwọn ikọ̀ kan jáde báyìí o ikọ̀ tí ó máa ṣe àkóso lórí ibi tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ àṣà lórílẹ̀-èdè yìí táwọn èèyàn lè máa rin ìrìn àjò afẹ́ wá sí orílẹ̀-èdè yìí láti wá wo ohun tí ó ń lọ lẹ́ka tí ó jẹmọ́ ti àwọn ohun ìṣẹ̀ǹbáyé orílẹ̀-èdè wa Benin bí lápapọ̀. wọ́n ní ikọ̀ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ìríjú àti ikọ̀ alákòóso wọ̀nyí ni wọ́n ti gbé kalẹ̀ èyí tí wọ́n máa ṣe iṣẹ́ takuntakun tí ohun gbogbo yóò fi wọ́n wá sí ipò bó ti tọ́ àti bí ó ti yẹ. èyí ló pin ìròyìn náà tó ti ń dé sí etí ìgbọ́ yín àti ojú ìwòran yín lórí ìkànnì Ọ̀sọ́lọ́ TV pẹ̀lú ọmọ yín Kásùmù Ìṣọ̀lá tí ó mú wá fún yín ní ojoojúmọ́ yóò kù tó di ní ìgbà mìíràn tá a tún máa pàdé ọ̀pẹ́ ràbàǹdẹ̀ lọ́wọ́ Abudu Ọláníjà tó ṣe iṣẹ́ takuntakun kó tó di pé a mú eléyìí wá sórí afẹ́fẹ́. ǹjẹ́ títí ìgbà mìíràn tá a fi mọ lórí ọ̀fẹ́ àti pàdé àrán ni ẹ mọ̀ dá o ẹ mọ̀ bà wọ́n dáná ẹ sì má ṣe gbórúkú torí bí àlọ́bálọ̀ ààbọ̀ ń bọ̀ yóò ṣeéṣe fún wa o ó dìgbà. Ọ̀sọ́lọ́ TV. ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.